ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo àsìkò tí fídíò yìí bá bá yín. Ọ̀rọ̀ kan wà tí mo fẹ́ ká jọ fi ojú àgbà wò. Ó dẹ̀ ní ṣe pẹ̀lú àwa ọmọ Yorùbá. Mi fẹ́ kí fídíò yìí gùn jù. Àkíyèsí mi fi yé ni pé ṣé ẹ rí tá bá ṣọ́ra ní ẹ̀yìn tí generation yìí bá lọ tán, generation tiwa tá ń lò lọ́wọ́ ẹ̀, tá bá lọ tán, àfàìmọ̀ kí èdè Yorùbá má parun. Àfàìmọ̀ kí èdè Yorùbá kó má di ìtàn. Kí ló dé tí mo fi sọ bẹ́ẹ̀? Àwọn ọmọ tá ń bí, àwọn ọmọ táwa ń bí, kódà nínú ìdílé Yorùbá tó ṣe pé Yorùbá ni ìyá, Yorùbá ni bàbá, òyìnbó lámọ̀ sọ. Pàápàá jùlọ àwọn táwa ní Nàìjíríà, àwọn tó wà ní diaspora gan, wọ́n ń gba olùkọ́ fún àwọn ọmọ wọn láti máa kọ́ wọn lédè. Ẹ rí àwọn ọmọ tó wà ní UK, àwọn ọmọ tó wà ní Canada, àwọn ọmọ tó wà ní Germany, wọ́n á gba olùkọ́ fún wọn tá máa kọ́ wọn ní Yorùbá. Ṣùgbọ́n àwa tá tiẹ̀ wà ní Nàìjíríà, àwa ni too know over sabi. Tó bá dé offices, Òkè Ọya lèmi ń gbé, tó bá dé offices, wàá máa gbọ́ oríṣiríṣi èdè tó máa sọ síra wọn pẹrẹrẹ. Pàápàá jùlọ àwọn tí wọ́n ní Òkè Ọya yìí, wọ́n máa sọ èdè yẹn. Tó bá kọ́kọ́ rí ẹ láàárọ̀ ìnàkúrá náà máa sọ. Èmi ni mo ṣe máa sọ fún wọn pé tí n bá sọ tèmi sí ẹṣọ gbọ́, gbogbo èèyàn pátápátá náà expect pé kó gbédè wọn. Tó bá tún jẹ́ àwọn tí gúúsù náà tó jẹ́ elédè mi, o ò lè gbọ́ kó máa sọ òyìnbó síra wọn. Pàápàá jùlọ tó bá ti mọ̀ pé elédè mi ni. Ṣùgbọ́n àwọn ọmọ Yorùbá bàjẹ́ débi pé tó bá ti rí ẹni tó ń sọ Yorùbá báyìí, ó ti gbàgbọ́ pé ó fẹ́ tọrọ owó ni. Mi mọ̀ bóyá mi nìkan mo ti rí ìrírí yẹn. Tó bá ti rẹ́ nìkan tó wọ inú ọ́fíìsì tó jẹ́ pé ó wò pé official language ní English, ó wá sọ Yorùbá sí ẹ, wọ́n ti believe pé ó bá favour wá ni. Wọ́n dẹ̀ máa wo ìdúró ẹni yẹn gan pé ọmọ náà ọmọ pa. Á wá máa sọ èdè, ẹ máa sọ ìbò. Tá a bá ṣọ́ra èdè yìí máa parun. Tó bá fún wa ní nọ́mbà èèyàn kan fún àpẹẹrẹ pé ẹni yìí òun ni ẹ mọ̀ pé tẹ́ bá ti fẹ́ wọlé láti lọ ṣe surprise fún chief. Orúkọ ẹni yẹn gẹ́gẹ́ bí àpẹẹrẹ ó jẹ́ Ògúnjọbí Adéyẹmí. Ẹ bá wá ń pè ẹ lẹ́mà o, ẹ jọ máa ṣẹ́yìn ni Adéyẹmí. Yes, you can speak on, I'm hearing you. Chief Dr. Soso ní pé ká pè yín, bẹ́ẹ̀ ilẹ̀ máa mú wa wọlé lọ́jọ́ ta fẹ́ ṣe ìyàlẹ́nu fún chief ẹjọ́. Yeah, she told me. Ẹjọ́ ṣe gbọ́ gbogbo nǹkan tí mo sọ. I heard you, you can go on. Like seriously? Ṣé nǹkan ṣe wá ni? Tẹ́ bá dọ́jà, èmi mo ṣe máa sọ fáwọn ọmọ Ìgbò pé mi ò kí ń ṣe Ìgbò. Wọ́n kọ́kọ́ máa sọ Ìgbò yẹn lọ sí mi ná, wọ́n á máa rẹ́rìn pé mo jọ Ìgbò. Ọmọ Ẹdó wọ́n sọ Ẹdó sí mi. Àwa Yorùbá yìí ni èdè wa máa tì wá lójú. Àwa Yorùbá yìí ni a ní confidence nínú èdè wa, a máa gbé pamọ́. Mò ń bẹ mi bẹ́ẹ̀ sọ Yorùbá, òun sọ òyìnbó sí mi. Baby, jọ tí n bá switch ṣe òrùpó lè cope. Tó bá ráwọn tó ń sọ òyìnbó, ṣé o lè dúró ni?